Hello. Hello. Ẹ kálẹ́ sà ètò. Kí lẹ̀ ń la kọjá mà? Ọmọ ọdún 31 ni sà. Yes ma. So mo wá ní diabetes. Okay ma. So mo lè fi bí ọmọ yẹn kan. Ọmọ yẹn ti wá ṣe aláìsí. Okay. So mo wá ń try láti bí ọmọ mi. So mi ní láti bí ọdún kan báyìí. So nǹkan tí mo ń là kọjá ni mo fẹ́ pẹ̀lú. Ṣé káàdì yín fẹ́ tán ni mà? Rárá, ilé ọkọ ni mo wà sà, ilé ọkọ ni mo wà. Ẹ ṣé arábìnrin. Mo fi fún yín gan lórí ètò yìí. Ẹ tó fi pè sórí ètò H31 ẹlẹ́ni ìtọ̀ ṣúgà. Ó tọ́dún kan ẹ ti ṣègbéyàwó báyìí. Ó ti tọ́dún 5 báyìí. Ọdún 5 báyìí. Bẹ́ẹ̀ni. Àdúrà mi ni pé Ọlọ́run ní dà yín láàmú. Ọlọ́run ó ṣíjú àánú wò yín, yóò ṣí yín nínú pẹ̀lú agbára Ọlọ́run. Èyí tí màá kàn sọ lélẹ́yìí. Ara wípé obìnrin tó bá ń wá ọmọ ojú wọn máa ń rí ara ẹ̀ náà ló sún yín dórí ètò ìpéjẹ tó pè sórí ètò náà. Bóyá ọ̀tá yín ronú lọ́wọ́lọ́wọ́ ni pé nígbà tí n bá pè sórí ètò kí n tiẹ̀ tó gbọ́ nǹkan kan mí látẹnu Babátúndé Balógun. Ọlọ́run á bá mi dùn yín nínú, á bá mi dùn yín nínú. Á fún yín ní ọmọ alálùbáríkà, kò ní fún yín ní ọmọ abirùn, kò ní fún yín ní ọmọ tí ó bà yín lórúkọ jẹ́. Àrídùnnú ọmọ lọ́lọ́run máa fún yín pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ gbé ìgbésẹ̀ ẹ̀yà tó kọ yín ẹ̀jọ́ ẹ lọ sílé ìwòsàn. Ṣé ti gbọ́ ẹ má jẹ́ kó sú yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Ṣé ń gbọ́ mà? Ẹ má jẹ́ kó sú yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Ọba tó lọ́mọ lọ́dọ̀ á fún yín ọmọ alálùbáríkà. Ẹ gbé ìgbésẹ̀ ẹ̀yà tó kọ yín bó ṣe jẹ́ nìyẹn. Ẹ dẹ̀ má ronú, ẹ dẹ̀ má fọkàn sí. Ṣé ń gbọ́ mà? Ẹ dẹ̀ má fọkàn sí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọlọ́run ó jẹ́rìí ara ẹ̀. Yóò jẹ́rìí ara ẹ̀. Á jẹ́rìí ara ẹ̀. Á jẹ́rìí ara ẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Yes wa, ṣé ọkọ yín ti dé? Rárá, kò ń gbélé. Wọn kì í gbélé. Bẹ́ẹ̀ni sà. Iṣẹ́ wọn ò ní dàrú, kò ní bàjẹ́. Ó wọ àwọn náà kan gbélé. Ó wọ ọkùnrin kó sùn kalẹ̀ nínú ilé. Bí ìlú ṣe rí ni kọ́lọ́hún ó ṣàánú wa. Ẹ rí i pé mo pinnu mọ́ ẹjọ́ láàrin ẹyọ kan 4,000 4,500. Wọ́n ní kò 4,000 naira. Ìyẹn ni pé 5,000 naira kò ṣe ọbẹ̀ mọ́ nìyẹn. Ṣé ẹ rí i pé fọ́ọ̀nì? Adúrú 5K kò mọ̀ ṣe ọbẹ̀. Báyìí jẹ́ nìyẹn o. Ní tí ó jẹ́ kó kálẹ̀ ká lè sùn ká nọsẹ̀ ká lè mọ́ nìyẹn. Òun kálukú wà fíìdì 247 ní okòsèré ní Moscow. Báyìí yẹn ṣe jẹ́ nìyẹn wọn ẹ kò kalẹ̀. Ẹ ṣé o. Ẹ kó ètò. Yes ma. Yes sir.